mo ń lọ síbi tí wọ́n rán mi ẹnìkan ló rán mi ẹ rí pé ní ẹnujọ́ mẹ́ta yìí mo ń kọjá lọ mo rí àwọn ọmọ kan tí wọ́n ń ta orógbó wá dúró níbẹ̀ ni aláàánú kan ti wá rí program yẹn lórí social media ó wá pè mí ó ní kí n lọ bá òun fún wọn lówó mi ì tí mọ̀ mo ṣe fẹ́ rí àwọn ọmọ yẹn bá mi gbé kámẹ́rà sí ó dàbí ara àwọn ọmọ yẹn náà níwájú yìí. má bọ̀ ṣé wọ ni mo rí lọ́jọ́ yẹn ìwọ gangan ni mọ́mí ẹ̀dà wọ́n wà nílé àbí ẹjúwe lẹ́yìn fún wa àjọ máa dé lẹ́yìn ni wọ́n ní ká fún yín lówó ẹyẹ bọ́ọ̀lù la ṣe máa mọ̀ bẹ̀ lọ pé mọ́mí ẹ wá mo lè pause ẹ̀ bẹ́ẹ̀. wọ́n fún ọmọ yín ní 50,000 naira so wọ́n rí náà rí wọ́n ní kí wọ́n fún ọmọ yín 50,000 naira a dẹ̀ gbọ́dọ̀ fídíò kí wọ́n lè rí lórí afẹ́fẹ́ wípé òun bẹ́ẹ̀ àti wá fún ṣó ti yé yín a gbọ́dọ̀ ṣe fídíò kí wọ́n rí lórí afẹ́fẹ́ pé lóòótọ́ la wá fún ẹ̀ka ẹ̀ka kan rí wọ́n gbọ́dọ̀ rí lórí afẹ́fẹ́ ẹ̀ka bá kẹ́ máa sọ sókè kan níbà gbọ́ torí àwọn tó wà lórí afẹ́fẹ́ àwọn tó wà nílùú òyìnbó náà ní ká fún Amẹ́ríkà ló bẹ̀rẹ̀ yẹn wà ní ká fún iyekíye tó bá kó fún wa pé ká kó fún yẹn a gbọ́dọ̀ tó kó wa tó bá ṣe é ṣe tó bá tó ràn wá a tó lè sọ ká fún ọmọ yín lówó sí a gbọ́dọ̀ kó wa. 32, 33, 34, 35, 36, 37, 38, 40, 41, 42, 43, 44, 47, 48, 49. Obìnrin kan lórílẹ̀-èdè Amẹ́ríkà olówó ètò oyin tí mo gbé sórí afẹ́fẹ́ ó ní kí n jọ dọ́là gan ló fi ránṣẹ́ èmi wá ṣàlàyé pé ó sọ dọ́là yẹn di náírà ó wá sọ di náírà ìgbà tí a wo expenses owó yẹn tán 50,000 naira ó ní ká kó fún yín tó ti yẹn so owó yẹn la wá kó fún yín yìí obìnrin yẹn èmi ò ní lè dárúkọ rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run mọ̀ òun náà sì máa rí lórí afẹ́fẹ́ nígbà tá a bá post yẹn so ìkànnì Yorùbá Dùn Online TV là wá ọ̀nà ní ká wá kó fún yín má bọ̀ báyìí ọjọ́ tí mo rí ẹ ṣé mo dé ẹ mọ̀ mi ò dé ẹ mọ̀ àbí ọjọ́ pé kí ló ń ta lọ́jọ́ yẹn orógbó mo dẹ̀ bí léèrè ẹ ṣá máa gbọ́ ó ní orógbó ló ń ta lọ́jọ́ yẹn ìgbà tó dẹ̀ sọ àlàyé fún wa pé orógbó ló ń ta mo wá béèrè pé ọdún wo ló ti ń ta orógbó ó lóun ti ń ta orógbó yẹn ti lé ní 5 to 6 years tó ti tàtà 2018 ìgbà tí ìyá rẹ̀ náà dẹ̀ dé ìyá rẹ̀ sọ fún mi pé 2018 ni ọmọ ẹ̀ ti ń ta orógbó màmá ẹ máa jèrè wọn lágbóró Ọlọ́run tó bá tó rán wa pé ká tó wá fún yín sí àtúmọ̀ àmú wa àtúmọ̀ àfún yín sí ẹ ṣàrántí ẹ ṣá ti gbàgbé lọ́jọ́ tí mo wọ́ èlò ni mo fún yín ẹ rí àlá 10,000 naira yẹn lọ́jọ́ tí mo rà mo fún yín ní 10,000 naira from my own pocket ni mo ti fún yín mi ò dẹ́ mọ̀ àbí Ọlọ́run máa gbé ẹ lọ́wọ́ sókè so Ọlọ́run mọ̀ ràn ẹ sí Ọlọ́run mọ̀ ràn wá sí ẹni ṣe pé ọmọ mọ̀ ẹ tábà tún wá wò ó pé ọtún wá fẹ́ ràn wá sí ẹ sí understand màá tún wá jíṣẹ́ mi ò bá ti wá láti rán mi ti lọ bí ọjọ́ mẹ́ta but Èkó ni mo wà bí mo ṣe ń bọ̀ láti Èkó ni mo gbà bíbá ẹ wá. gbọmọlẹgbẹ títì àwọn fáǹsì yẹn afẹ́ kó wà òkè kó jẹ́ èèyàn láti náà ti ń sẹ́ǹdì owó yẹn wá pé kó jẹ́ èèyàn. ṣùgbọ́n ṣe mo gbà lákàntì ẹ̀. a fẹ́ jẹ́ kí kíláàsì wo ló wà SS1 tó bá ti ń dé láti school ẹ lọ fi sí ẹnu iṣẹ́ tí ó mọ̀ ọkọ chemistry ló ló ń kọ́ máa lọ bẹ́ẹ̀ understand ẹ lọ fi sí ẹnu iṣẹ́ àfẹ́ rí tí bá ṣe kọjá ní ìgbà yín kàgbélé kan tí bá ṣe torógbó tí wọ́n bá send the help yẹn I will not deliver I will send the money to that person. a lọ bẹ̀rẹ̀. ẹ lọ fi sí ẹnu iṣẹ́ tó bá máa stop àfẹ́ rí lójú tì mọ́ understand because tí wọ́n bá tún send owó more than wá tún send owó ìrànlọ́wọ́ tún wá understand so a tún wá so kó fi jẹ́ èèyàn láfẹ́. ó dà sá adúpẹ́ sá adúpẹ́ yes sir ẹni ṣiṣẹ́ ṣe o ilé àtọ̀nà yín ò ní bàjẹ́ àmín ẹ mọ̀ ra rẹ̀ àmín fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò tún sí nǹkan kan tá a fẹ́ ṣe nílé ayé yìí mọ́ tó kọjá àánú ká ṣàánú àwọn èèyàn àlùbáríkà àti ọ̀pọ̀lọpọ̀ ìdùnnú ló yí ká àwọn kan ti ń ṣe láti fi ran àwọn ọmọ yìí lọ́wọ́ àwọn kan sì tún ń ṣe wọ́n sì tún máa ṣe láti tún fi ran àwọn míì lọ́wọ́ ìkànnì Yorùbá Dùn Online TV
lọ́jọ́ kí n sọ fún yín wípé ká ṣètọrẹ àánú kò lè dínà oore kù nínú ayé wa yóò mọ dùn mọ́ wa láṣẹ ìgbìmọ̀ yóò mọ kúrò máwọn àwa Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi. Màmá ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ ìkànnì Yorùbá ẹ má dúpẹ́ lọ́wọ́ Teresa Àjàká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣùgbọ́n mo ti ṣe eléyìí mo ti mélè wá. iléeṣẹ́ náà ò ní díbàjẹ́ iléeṣẹ́ náà ò ní jóná àwọn tó wà ń bẹ̀ náà ò ní dò. àmín so lágbára lọ́wọ́ màmá ṣe rí nǹkan tó wá ṣẹlẹ̀ máa bọ̀ nǹkan tó wá ṣẹlẹ̀ ní pé ṣé má tó rán wa sí gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire tẹ́ ẹ wà ní diaspora ẹ kéré oko délé o. ìkànnì Yorùbá Dùn online tv ló ń kíyìn o. kò ní rẹ owó kó má lè ná jàdálẹ̀ kókókó lára ọ̀tá lè. ẹ ní gbọ́bi sí wa àwa náà ò ní gbọ́bi sẹ́yìn náà. ire lójú owó rí.